irú oúnjẹ yìí dáa. Ẹ má bínú sa ọmọ tí mo ti wá sẹ́ẹ̀bù yóò tún ṣe nǹkan mi lọ́wọ́ ni. Ẹ má bínú. Àbí ṣé mineral lẹ fẹ́? Ah, no. Ẹ má bínú. Ẹ̀lẹ́kẹ́ enjoy oúnjẹ yín o. Oúnjẹ yìí mo gbádùn rẹ̀ gan. Like serious mo gbádùn gan. Ok, èló lówó mi? 300 naira lówó mi. Ah, no. Ai, má wọlé náà. Ẹ fi yẹn sọ́wọ́, ẹ fi yẹn sọ́wọ́. Níbi tẹ gbádùn oúnjẹ yẹn dé. Má wọlé. Ẹ ṣe gan. Tí wàá máa jù báyìí lọ. Àmì ẹ ṣe gan. Irú àwọn kọ́sítọ́mà tá a máa wà lélẹ̀. Náà la máa ń sọ fún Ibiola. Kẹ́ ẹ máa fojú sí kẹ́ ẹ máa yàtọ̀ sí àwọn kọ́sítọ́mà dáadáa yẹn. Ẹni ẹ̀wọ̀n wọn tún fún wa lówó. Jẹ́ kó yé yín pé àbáwo a máa jẹ yálà yáyé ẹ tí rí gangan ó ti yé yín. Ẹni bílíìfù pé ìyá ẹ̀ kò mọ gangan. Bí mo ṣe débẹ̀ bí mo wá ń jẹ tó tí mo jẹun mo kàn fún lówó ni. Mo sọ fún mi ẹni bí gbáṣẹ́ ìmọ̀ ilẹ̀ láì mọ̀ pé màá tó fi gba ìlọ́pọ̀ owó yẹn. Ìlú ló fún jẹ́ 500 naira. Ṣé mo tó ọjọ́ ìdá ìtọ́sí kọ́kọ́ débẹ̀ ọdún nọ́mà ọmọ oúnjẹ ṣe oúnjẹ wọn nice ó sì jẹun tán báyìí mo jáde sí àbábọ́ sí pé mi padà ní ọ́fíìsà ẹ̀ wá sanwó mu. Ṣé o rí pé fẹ́dà ló wà lápá mi ni ìjọba ńlá ló wá jẹun nínú ṣọ́ọ̀bù ẹ̀ onírárá kò sí kí ló kàn wọn ṣèjọba ló dáná fún wọn ṣèjọba ló fún wọn lówó mo ní òkè kò sí wàhálà wọn á pò ìkan fún jọ ẹ̀ obìnrin náà gbé àwọn òṣè pa. Báwo ló ṣe kú yẹn? Mo jẹ́ kó yé pé ojú á túnra rí wọ́n á béèrè lọ́wọ́ ẹ pé sọ́nà tẹni tó pọ̀ wò yẹn ó ní kí n béèrè lọ́wọ́ gọ́ọ̀gù. Ẹ̀yin Yorùbá ẹ máa dùn tó bá ní tó bá wé imú tó níkà tí kò jẹ́ ká kó mú àṣebí ẹ̀yin gbogbo rẹ̀ kan máa wá ẹ máa ẹ̀yin Yorùbá máa bí mo ṣe lọ́jọ́ yẹn bí mo ṣe kọ́kọ́ wọlé tẹ́níkì wa lọ yẹn mo kọ́kọ́ wo bẹ̀ mo ṣàṣẹ rí ẹ̀ mi ò mọ̀ bí tí Mr. Sunday gbé sí lẹ́tà tí mo rí báyìí tí mo jáde bá ṣe gẹ̀ tí ẹ̀ nìyẹn mi ò kà Ọ̀yà wèrè ó sọ fún wa pé àwa Yorùbá a ṣe kí ní ká ṣe ìwọ yíbò ń gbà tó bá wa ṣe níṣẹ́ ayé rẹ̀ ò dáa nílò olójú mọ́ọ̀tì ń lù yín. Gẹ́gẹ́ bá a ṣe wí kò sí nǹkan kan ní ọwọ́ wa a client wa ò sanwó gbogbo club ló ti miss wa bàbá. Bàbá bẹ́ẹ̀ ló ṣe gbẹ bẹ́ẹ̀ náà lọ́wọ́ gbẹ. Ọ̀dà ní ẹ̀kú àtótónu. Ìhun tẹ́ ń gbìyànjú àti sọ fẹ́mi báyìí ní pé ẹ̀yin náà fẹ́ pawódà ẹ fẹ́ tún àwo ṣe ẹ fẹ́ mú kan ẹ fẹ́ fi kún èjì ọ̀rọ̀ yín ó sì dayọ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yín ó dayọ̀ ṣé ẹ láyà. Bàbá àyàwó àtọ́jà yìí ló dájú. Mo ní ṣé ẹ láyà ẹ wò ó bẹ́ẹ̀ bá ti láyà ọ̀sẹ̀ kan bẹ tèmi ó pèsè fún yín bí n bá ti pẹ̀lú ọ̀sẹ̀ yìí ọjọ́ mẹ́ta gbáko ńlẹ́ fi wẹ̀ ẹ wò mí àníjà tó bá tóbi jù nílẹ̀ yìí lẹ́ti wẹ̀ o ọ̀sán gẹ́gẹ́ panáhùn lẹ́sì wẹ̀. Ó kú lọ́jọ́ mẹ́ta ó jẹ́jọ́ méjì ẹ wẹ̀ a máa wẹ̀ ẹ kú ọmọkùnrin ṣe bẹ́ẹ̀ bá ti lè wẹ̀ tẹ́ ẹ̀ bá ti tijú àti wẹsẹ̀ yìí kò sóńdọ̀ òun tẹ́ ẹ bá dòwò pọ̀ wọn ò ní tijú àti sanwó yín èmi atakúrò mo sọ bẹ́ẹ̀ èmi lẹ́kùn tí jẹ̀ka lọ́wọ́ ti béèrè omi èmi ni mi ò ṣe tẹ̀mẹ́lẹ̀ bí yẹn bá tẹ̀mí olúwa rẹ̀ ó gàdí èyí tí ó bá gàdí yóò ti ro ẹ wò mí kò sí ìyọnu mọ́ kò sí ìyọnu kankan fún mẹ́lọ lè mọ́kàn yín kẹ́ fi balẹ̀ èmi ní ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ yọ̀nà yín lówó díẹ̀ o kò sí ìyọnu sórí èmi ò fi àpò owó tèmi ó fi ránṣẹ́ sí ọ tí n bá ti wá fi ránṣẹ́ sí ọ kéré tó o bá ti rí báyìí kó o nago sí mi wọ́n bá ti nago sí mi èmi ọ̀sọ̀ yìí tí ọ̀nà yín
ẹ má ṣe yọnu ẹ fọkàn balẹ̀ ẹ ti gbé sẹ́rìn mi bẹ́ẹ̀ bá ti gbé sẹ́rìn mi ẹ lọ lè fọkàn yín balẹ̀ lókù sọ̀rọ̀ mi ti yé yín ẹ lọ kẹ́ ẹ padà wá. bàbá ẹ̀yin ni mo wá rí ẹjọ́ bẹ ṣé ń wò mí ọmọ ìyàwó ni mí owó òdẹ wọlé fún mi mọ́ kí lè máa rówó gbà ló jẹ wá sọ́dọ̀ yín gbogbo nǹkan tí ò bá gbà mí ò ló jẹ wá. inú rẹ ó dùn. àṣẹ. ọ̀rọ̀ ayé ṣe. àṣẹ. ọkàn rẹ ó balẹ̀. àṣẹ. ò pé o fẹ́ ló lọ. bẹ́ẹ̀ni. o fẹ́ bàgbà mú ni. bẹ́ẹ̀ni. ọ̀run mi làbára gbọ́n ní rògùn àtúrí ẹni tí ò sàn ṣe òun gbà tọ́nu mi là ń tìkọ̀lé àrùn bọ̀ wáyé ni àwọn ẹlẹ́yẹ pàdé rẹ̀ lọ́nà. wọ́n gbọ́ Ọ̀rúnmìlà ó sì gbé wa dáyé Ọ̀rúnmìlà kó wọn mọ̀ lágbà àṣẹ èṣù ń lọ Ọ̀rúnmìlà mà tìbọnà ọmọ mi àṣẹ èṣù làwọn ọmọ ṣẹ̀yìn mú kó àṣẹ èṣù làwọn ọmọ ṣẹ̀yìn lò. bàbá bó bá jó náà bèmí náà sí kí sáà ti máa gbowó. ọ̀fẹ́ gbowó. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀fẹ́ rí ná. bẹ́ẹ̀ ni. ọ̀fẹ́ rí jẹ. bẹ́ẹ̀ ni. ọ̀fẹ́ rí mu. bẹ́ẹ̀ ni. ọ̀fẹ́ ráṣọ wọ̀. bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ bàbá. gbẹgbẹgbẹ ọ̀fẹ́ gbẹgbà yóò nà ní tọ́pọ̀. bàbá kí ni ò nà mí. wo oníjàngó tí ó máa ròde jò yóò máa mú bàtà dání. bẹ́ẹ̀ yóò bá ṣe báwọn aṣoṣo lè rápẹ́ ni yóò fi kún o n ló bá di yahoo plus. bàbá. ó lè tí ì lọ bí wọ́n bá yòpò ná èmi ọ̀gá ó àwọn nǹkan tó wà wà lélẹ̀ yìí. kí wá ní kí n wá wá. ìyá rẹ̀ èèyàn wá ó wá òròǹbó méjì irú ti gbá ìyá rẹ̀ yìí àmọ́ kóyún náà lẹ̀. eléyìí ò ṣe é lò. òròǹbó ni méjì. kò ṣe é lò. àti ahọ́n èèyàn. bàbá yín wá wá ẹ̀rí mi ná bẹ́ẹ̀ ni. olówó àṣẹ. ó bá gbà mú. àṣẹ. bọ́ bá rí ara eré yẹn ó lò lówó o torí bò bá jẹ́ èèyàn ò lè jẹ́ èèyàn. Hey, stop there! Stop! Give me the shit now! What are you doing? Come on, stop! ṣé ó yẹ irú pé ẹni sùúrù tí yóò ní bàjẹ́ tí ò dẹ̀ ní pé ètò ọ̀sẹ̀ yìí mo gbúdọ̀ fi wẹ̀ ní tó bá fẹ́ kí ẹ. lókè ọ̀gá ẹ̀ ti sùn sẹ́rí gbogbo tẹ́ bá fẹ́ wí ẹ jẹ́ ká wẹ̀ tán a máa dá yín lò. ọ́fíìsà ẹ wẹ́ kí ni ọ̀gá nǹkan tó wà lẹ̀ ó tó pé ẹ̀yin náà máa jẹ́ náà kò ṣe pé pírọ́blẹ́mù. ẹ máa jẹ́ náà. ọ́fíìsà náà aṣọ yìí tó ṣẹlẹ̀ ní pé àdúgbò yìí kò fi àyè gba ìgbàkúgbà ló jẹ́ ká wá pè yín so kò sí pé ẹ máa pín or whatever I don't want to know. So that's what I said. Stop it! Àkàtọ̀ bá wà lọ́wọ́ yín. Ọ̀gá ẹsẹ̀ jẹ́ ọ́fíìsà iṣẹ́ yín ni ká ṣe fún mi. Gẹ́rẹ́! Ọ́fíìsà kí ni kẹta ń dánwò yìí? Kí ni kẹta ń dánwò yìí? Ọkọ̀ bá tí wọ́n jọ yẹ fún ẹ. Èmi ti pè ló sẹ́yìn kalẹ̀ lẹ̀. Sọ̀rọ̀ mi ti yé yín báyìí. Ọ̀rọ̀ sì ti wù sí. Sẹ́rọ̀sẹ̀ tí ń bẹ lọ́wọ́ mi. Ọjọ́ mẹ́ta lẹ́ fi wẹ̀ o. Ṣé ẹ rántí pé mo ní gbangba ọjà ní kẹ́ ẹ ti wẹ́sẹ̀ yìí? Bàbá, ẹ ti sọ fún wa ọjọ́ mẹ́ta àti ọjọ́ tó gbajúmọ̀ àti pé ọ̀rọ̀ sí lọ́dẹ̀ wọn. Bẹ́ẹ̀ bá ti lè rí ọṣẹ yìí wẹ̀ lọ́jọ́ mẹ́ta, ọ̀rọ̀ yín ti dayọ̀. Owó ti dé ẹ ti bọ́ sáyé. Èmi mo sọ bẹ́ẹ̀. Ó rè. Ọ̀rọ̀ yín ò dayọ̀. Bàbá dúpẹ́ o. Olódùmarè la máa fọpẹ́ fún àwọn rúmilẹ̀ láti máa fọpẹ́ fún wọ́n sì tì í lẹ́yìn kódà ẹ rí wẹ̀ náà wẹ̀ bó ṣe jẹ́nu. ẹgbọ́ sẹ́rọ́sẹ̀ tí ń bẹ lọ́wọ́ yín ó lè wọ̀ kan ṣoṣo. sẹ́rọ́sẹ̀ tí ń bẹ lọ́wọ́ yín yìí ẹ wojú mi dáadáa bẹ́ẹ̀ bá rí ọṣẹ yìí wẹ̀ kó pé lọ́jọ́ mẹ́ta wàhálà ó so. wàhálà bíi ti báwo bàbá. Bẹ́ẹ̀ bá rọ́ṣẹ̀ yìí wẹ̀ kó pé lọ́jọ́ mẹ́ta kódà bẹ́ẹ̀ bá wẹ̀ lẹ́ẹ̀kẹ́ni tẹ́ ìwẹ́ lẹ́ẹ̀kejì bó bá kù kẹta bẹ́ẹ̀ bá rí ìwẹ̀. Ijókíjó níjó asínwín o ayọ̀káyọ̀ láyọ̀ dìdìrìn
a jẹ́ wípé ajá yín ó jẹ̀ fún òkété nù. bàbá ẹ gbàgbé o ṣe bí ká ti wẹ̀ ni. bẹ́ẹ̀ bá ti wẹ̀ kò sí. bàbá ẹ níyàwó ẹ rí pé wẹ̀ o kànkàn ìbílẹ̀ ní ẹ̀rà kẹ́ fi wẹ̀ o èèyàn kọ̀ọ̀kan ra mẹ́ta ńlẹ́ fi wẹ̀ láàrin ìjà bẹ́ẹ̀ bá ti wẹ̀ kò séwu mọ́ ọ̀rọ̀ yín ti dayọ̀ ẹ káre àwọn akínú àwọn akí ọmọ ọ̀rọ̀ yín ọ̀dà yọ̀. Kí ló ṣẹlẹ̀? Ọ́físà. No! Ní sùúrù lọ́wọ́ ọ́físà wọn ìlà yóò fi jẹ. Yes na ọmọ sọ́kọ̀ ìlà yóò fi jẹ. ọ̀sán wà rà. No, don't worry. Officer. Don't worry. Má jẹ́ lọ́wọ́. Hello. Yes. Ẹ bá mi níbẹ̀ yẹn ní owó yẹn ti dé. Hello. Ẹ bèrè fọ́ṣẹ. Kò sọ́ṣẹ́ ńlẹ̀ no kò sọ́ṣẹ́. Ó mọ̀ pé àwọn gómìnà tí wọ́n rí yẹn wọ́n ń lo ọṣẹ náà ń lò náà. Ọṣẹ yẹn Oscars. Yes now. Àwọn ọ́fíìsà tẹ́ rí yẹn wọ́n ń wẹṣẹ́. Gómìnà wọ́n ń wẹṣẹ́. Bọ́ ọ́fíìsà tó yọlẹ̀ jù láyé yìí inú àwọn gbogbo àwọn ọ́fíìsà sí yẹn. Custom ló yọlẹ̀ jù. Ẹ fún mi lọ́ṣẹ́ o. Gbàtírí ayọ̀ mi bá dé ẹ fún mi lọ́ṣẹ́. Ó ti yẹ ọṣẹ ló ń ṣe báyìí. Ọṣẹ. 25 million naira ọṣẹ. Mo ṣe wà burúkú kò rá àwọn kan kókó sinrin kókó vat tó máa fi sinrin báyìí. Má jẹ́ kí n tẹ̀ àpótí mi kún nìyẹn o. Ó kú mo sọ fún ìyẹn. Ọ̀gá èṣù tún wọ̀ lórí ọ̀rọ̀. Lẹ́dúró bí ọ̀gá ṣe kọ̀ lọ́wọ́ ní ìkòkò tí wọ́n tún pè wọ́n ní ìbábà. Wípé ká stop gbogbo ìwà tí a wì. You still hear tó tó. Mo tọ́ lúkẹ̀ ọ́fíìsà àti bàbá àti kọ̀kọ̀ kò yẹn ọkàn mi o. Sórí ọ̀gá tó ń sọ pé ká má ṣe gbá kan mọ́ ká má ṣàwòrán wọn gan pé ìwà táwọn wò dáa. Sígbà táwọn fi wà ní dèdè ránkì táwọn wà yìí àgbọn nínú tànpá náà ṣe ń tójú báyẹn lọ. Wọ́n sọ story fẹ́mi jọ èmi gbẹ ẹnu tèmi gbẹ seriously báyìí kí n kàn ráwọn kan kọ́kàn ṣe mistake ni kán láwọn máa jẹ́ kí wọ́n yẹ pé wọ́n ti ṣẹ̀ sófin o. Èyí ẹ̀ dùgbò ẹ̀yìn bá dùgbò máa yẹn. Èmi ò ní problem pẹ̀lú tó bá jẹ́ pé kò tó sọ pé fẹ́ máa ṣe lónìí. Orí àwọn Yorùbá òun ló sọ wípé tí a bá kúlókúló nínú ẹ̀wẹ́ tí a bá rùkà nínú ìbúlẹ̀ ẹ̀bà ẹni tó bá máa kó òkú máa kó bó ṣe rí nìyẹn. Ó tẹ̀ pé èmi máa yó báyìí ní èyí ò ní yó. So I'm not doing mi ò ṣe mọ́ rárá. No more interested. So gbogbo ṣe máa ń ṣe báyìí. Kò ṣe mọ́. Mi ò ṣe mọ́. Ok Sunday tó wá múṣẹ́ wá nípa aṣẹ́ babaláwo tó ń ṣiṣẹ́ fáwọn ológun owó àwọn ọmọ yahoo yẹn ń kọ́. Ọ̀gá mo ti sọ fún yín mi ò no more interested bí kò ké leave me. Ok no problem. Tó bá yẹ pé èèyàn. No more interested. Bọ̀bọ̀ ẹ̀ kò sí wàhálà tí wọ́n bá lóun ṣe mọ́ àwa sì wà lẹ́nu ẹ̀ máa ṣe o lẹ́yìn kí n kàn pé bọ̀bọ̀ ẹ̀ kájọ lọ ṣiṣẹ́ yẹn. Igúnnugún ní gbẹ́bà sọ́dọ̀ ayé ní àkàlàmọ̀gbò wọ́n ti gbẹ́bà sọ́dọ̀ ọ̀run o igúnnugún má jẹ́ bá jọ̀wọ́ gbé. Ṣé títòsí sí ní gẹ́lẹ́bẹ̀ náà lórí kò sí yàtọ̀ ṣá? Àkàlàmọ̀gbò má jẹ́ bá jọ̀wọ́ àwọn tiẹ̀ àti gbẹ́bà sọ́dọ̀ ayé o ẹ̀yin ayé ẹjẹ́nu yáyá mo ti gbẹ́bà àwọn àgbà nítorí Samuel àti James ẹ̀jí kẹfà gbà ó. Kò ní gbà. Tó bá gbé kalẹ̀ tó bá gbé kalẹ̀ bá gbá ojú fún ẹ. A sì wọ́n bẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ni a sì bá bẹ́ẹ̀ ni. Ok ìwọ ló ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo. Mẹ́nì ògùn àsìwọ̀n jẹ́ púpọ̀. Ẹ wo wèrè ṣá ó dẹ̀ tún ní he. Ẹ wo èmi rẹ fẹ́ ṣe fún yín gangan o ṣe rí èmi o bí èmi bá ṣògùn fún yàn èmi á máa sọ ẹni lọ́wọ́ àmọ́ sọ ẹni lọ́rọ̀ púpọ̀ ìyẹn máa lọ́wọ́ gidi kó bá wọ àgbà láti mi wá. Ò ń bá yá àwọn kan jẹ́ òfin tún táwọn kan ṣe. Mi ò bá yé èèyàn jẹ́ àní èmi á máa sọ ẹ̀yàn lọ́wọ́ máa sọ ẹni ṣẹṣọ ní dọ́lọ́rọ̀. Ẹ̀yin ọ́fíìsà àwa ṣeré ń bì yẹn yí ká ṣiṣẹ́ wa bí iṣẹ́ náà. Ò ń sọ pé ìwọ ń tọ́ àyà àwọn kan ṣe ni. Ok wọ́n ń pa àwọn kan òun fi ń dùn àwọn kan nínú òun wá ń bá yá àwọn ọ̀la jẹ́. Ṣé rí èmi wọn ò fẹ́ràn máa bá ìjọba rojọ́ púpọ̀. Èmi ìjọba ní ọ̀rọ̀ púpọ̀ ìjọba ọ̀tọ̀
ìyẹn ọ̀tọ̀ ni kí lẹ fẹ́ ṣe fún yín gan fúnra yín. Fine tó bá fẹ́ jẹ́ ká mú ẹ dé station ọ̀fẹ́ dé station rárá ó ti já sówó o. Lọ́rọ̀ owó ni kókó. Ní ẹ̀mẹ́ fún yín ní owó tí ẹ bá fẹ́ gbà ó fún yín ní ìyè ló bí ọ̀gá méjì mẹ́ta mẹ́rin bí márùn-ún á fún yín lówó. Ẹyin ìyá òun bọ̀ ó. Babaláwo ní ṣòkò fún àwọn ìyàwó olùrànwọ́ o. Olórí tí ìbámu gbà lọ́wọ́. Ìyá gbà mí lọ́kàn. Ok. Sori kéèsì tó lágbá ni o. Ó máa sanwó ni. Máa fún wa ní 1 million. Kí ni gan? Màṣúrà kan. Màṣúrà kọ́ Bàṣúrù ni. 1 million naira. Ẹbí ọlọ́pàá. Èmi mọ̀ pé ẹmu náà ló bẹ̀rẹ̀ màṣúrà. Ẹmu kọ́. Mílíọ̀nù kan. Mílíọ̀nù ọlọ́pàá lè ní ọ́. Aláṣọ dúdú inú rẹ̀ dúdú púpọ̀. Ojú rẹ̀ tún dúdú púpọ̀. Ó lè ní ọ́. Sọ ọmọ gba owó tó ju àná àwọn ìyàwó. Bí ọkọ̀ jẹ́. Ibi tó kàn wá náà ni pé tó o bá fẹ́ jẹ́ ká gbé dé station wa, a máa gba 1M lọ́wọ́ ẹ̀. Mo ṣe bẹ́ẹ̀ ní nǹkan ṣe. Mo ṣe bí bẹ́ẹ̀ bí ọ̀kẹ́ méjì àbí ọ̀kẹ́ mẹ́ta èmi á fún yín bí 2000. Ẹ̀yìn bí ọ̀kadà padà. Babaláwo. Ń bẹ̀rẹ̀ 1 million. Ó lè ní èyí kẹ̀kẹ́ fúnra yín. 2000. Abẹ́wà bí ọ̀tá. Ẹ̀gbọ́n ẹ̀jẹ̀. Sọ tó bá gbé kalẹ̀ máa fọ́ níbọn lórí. Ọlọ́pàá. Ọjọ́ bá jí lẹ́tù sí mi. Ògúnlẹ̀ ká yẹ ẹ̀sìn mọ́lẹ̀. Kò láṣọ ní gbọ̀ngàn bọ̀bọ̀lá. Ọjọ́ ìgbésẹ̀ mi. Ẹ wọ ìmọ̀ òbèmí lẹ́rù ọ́. Pápílọ̀tù òbèmí lẹ́rù èmi ọ̀nà yín lògùn. Ọ̀nà ta ló ń dání lóògùn? Ọ̀nà èmi lóògùn. Èyí wọ̀ ṣẹlẹ̀ wọ́n ní ẹ̀ lògùn. Ọ̀nà ta ni lóògùn? Wọ́n mọ́ láì dá. Ọ̀fíìsẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ náà? Ẹ̀mú gbà èmi o. Kí ló dé? Arákùnrin yìí ní oògùn o. Oògùn kí ni? Kò lóògùn jọ. Ológun jọ. Ológun. Kí má gbélé. Ìyẹn ṣe mẹ́wàá kẹ́mi náà ṣọyọ̀ kan. Àwọn àgbò yìí tó jura wọn lọ. Ẹ ṣe mẹ́wàá kẹ́mi náà ṣọyọ̀. Tó bá gbé kalẹ̀. Kí ni? Kò sí kókó jọ. Ọlọ́pàá. Mo ní àwọn ṣe ọṣẹ́ ni. Iná tó ṣe kọ́mọ ni. Èyí ò lájọ. Mo ní àwọn ṣe ọṣẹ́. Ìgbà tó ṣe mọ̀ gbẹ̀wẹ̀ jẹ́. Ìkòlò tó ṣe gbọ́. Ó mà kú sẹ́. Kéènì. Ìwọ nàí lẹ́lẹ̀ yẹ kú ni. Ayé yẹ bàjẹ́ ni. Adébọ̀ mi nù. Ẹ kájọ lọ́sọ̀. Ẹ kájọ ẹja gbígbẹ lọ. Ẹ bú lómi ẹ̀ náà. Báwo bó gbẹ bá gbẹ yín? Ẹja wọn lẹ́nu sọ́mi ọ. Èmi rí iná. Ayé yẹ bàjẹ́ ni. Ẹ má tí wọ́n mọ̀ wá mo ti kájà ọ̀nà mi kọjá o. Mo ti kájà ọ̀nà mi kọjá. Ọ́fíìsà. Mo lè sọ fún yín o. Ẹ má jẹjọ mọ jẹ wa o.